إلهي وعودتي يا سميعا لدعوتي أنت أولي وقوتي في ذهبي وعودتي يا إلهي وعودتي يا سميعا لدعوتي أنت أولي وقوتي في ذهبي وعودتي باسمك الله أبتغي منك حفظا لقدوتي فهو توفيق مكذب من ظلام وخيرتي يا إلهي وعودتي يا سميعا لدعوتي أنت أولي وقوتي في ذهبي وعودتي إنه عالم جلال وهو حر بعزمتي زاده الله ربه في ذكاء وحكمتي يا إلهي وعودتي يا سميعا لدعوتي أنت أولي وقوتي في ذهبي وعودتي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Al-Wazir Akeugba Gold ọmọ Akeugba Rumo tún dé àní ìkan parapọ̀ wọn mọ́lé ìrà wọn parapọ̀ wọn màgìyàn Yorùbá ẹ dákun ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká ronú kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀. Kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀, kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀ o. Kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀, kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀. Nínú ètò Ọlọ́run lórí ènìyàn láyé bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí internet ẹ máa bá mi share at least 10 times. Ọba mi ó da orí bò yín láìmọye ọ̀nà. Ẹ bá mi like, ẹ bá mi comment, gbogbo ń tẹ́ fẹ́ lọ́lọ́run máa ṣe fún yín. Àmín. Nínú oore tọ́lọ́run ṣe fẹ́ nìyẹn láyé ènìyàn ẹyọ kan tó bá dúró component méjì lènìyàn, physical and spiritual aspect of human being. Eléyìí tá a fojú rí lẹ́nìyàn ọ̀kan nìyẹn. Eléyìí tí ò ṣe é fojú rí ó ní spiritual being. Connection tọ́lọ́run ní network Ọlọ́run tó fi connect gbogbo ń tọ́ dá pátápátá mọ́ra ẹ̀. Kò sí ẹ̀dá kan tí ń mí tí ń yíra po tí kìí ṣe kó ní connection tọ́lọ́run fi connect ẹ̀ mọ́ra ẹ̀. Connection tọ́lọ́run fi connect àwa ènìyàn mọ́ra rẹ̀ ńlá fi mọ Ọlọ́run lọ́lọ́run. Bí ìgbèyàn ń lo network fóònù ni bó bá wù ẹ́ o lè má lo network tó kàn mú fóònù dání ìwọ ló mọ̀ sọ̀rọ̀ ayé ẹ̀. Ọba mi connect mọ́ ẹ tó o bá connect mọ́ lóko. N ti ń jẹ́ ẹ̀sìn. Ẹ̀sìn wáyé láti wá táyé ṣe ni. Ẹ̀sìn wáyé láti wá mú àlàáfíà. Àlàáfíà ni ò sí láyé tọ́lọ́run fi ní kí ẹ̀sìn wá kó wá introduce àlàáfíà. Ẹ̀sìn wáyé láti wá introduce ìfẹ́. Ẹ̀sìn wáyé láti wá jẹ́ ká mọ̀ pé Ọlọ́run ló yẹ ká sìn. Lọ́lọ́run fi sọ nínú Al-Qur'ani pé wa ma khalaqtul jinna wal ins illa liya'buduni. Wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. Mo dá yín lọ sáyé nítorí ká ẹ lè lọ sìn mí ni.
nínú ẹ̀sìn a máa rí ìfẹ́. Ẹ̀sìn ọkọ̀ wa bá ṣe fẹ́ràn ara wa. Ẹ̀sìn ọkàn wa bá ṣe jọ gbé lálàáfíà. Ẹ̀sìn ó kọ́ wa bó la ṣe jọ gbé tá fi jọ pàdé Ọlọ́run. Àjọ ń bẹ láyé ni, ta ni ó ra àlìjánà, ta ló gba certificate àlìjánà náà wá tá a kù láyé. Kí ló dé tá fẹ́ para wa? Kí ló dé tá fẹ́ máyé le tó báyìí? Kí ló dé tá fẹ́ fòkùn fúnra wa lọ́rùn nítorí ọ̀rọ̀ ẹ̀sìn? Ọmọ ìyá mi, mo wòye ayé lọ kánrin kése. Ìgbádùn ẹ̀sìn, àánú ẹ̀sìn. Ayé téèyàn bá ń bẹ tí ò bá sí ẹ̀sìn níbẹ̀, ìdajì ayé ní gbé o, tàbí ká sọ pé ń gbé 40% ayé. Yóò láyé kò ní lọ́run. Máa zànà dínà wà dúníyà ìdajì tá máa. La barakallahu fi dúníyà bìlà dínì. La barakallahu fi dúníyà bìlà dínì. Máa zànà dínà. Bí o ní ayé ìjà ọba ṣe tuntun. Kéèyàn láyé kó tún lọ́run kó kó méjèèjì pọ̀. Àwọn orílẹ̀-èdè kan bẹ tán lẹ́sìn. Wọ́n gbádùn ayé lóòótọ́. Àmọ́ gbádùn ayé tí ẹni gbé kó complete. Torí kò sọ́nà nínú ayé wọn. La barakallahu fi dúníyà bìládìní. La barakallahu fi dúníyà bìládìní. Karl Marx, only religion is an opium of the people. Ẹ̀sìn okùn tí a fi tọ́lọ́run fi dè wá ni. Ẹ̀sìn tó ń kálukú bá ń sìn. Tí a bá ń bú ẹ̀sìn rẹ̀, ara ọmọ ní. Òun kọ́ ni wọ́n ń bú ẹ̀sìn ẹ̀ ni wọ́n ń bú. Tẹ́ ẹ bá rí yàn tí ń ṣẹ̀sìn tí ò ní tara ẹ̀sìn, kì í ṣe mùsùlùmí. Kò ní tara ẹ̀sìn, Christianity ẹ̀ tó gbé dání òye. Àwọn tí wọ́n jẹ́ traditionalist, bẹ́ẹ̀ bá bú àwọn náà, ara ó ta wọn. Ní Quran fi sọ pé kullu isbin bima ladayhi farihun. Oníkálukú ni tó gbé dání jọ lójú. Quran tèmi jèmi lójú. Kò di dandan kó jọ Christian lójú. Tí n bá fẹ́ kó jọ lójú, máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣàlàyé fún ni o. Àwa mùsùlùmí ayé ẹ jẹ́ ká ronú. Ẹ̀yin ẹlẹ́sìn Christianity ẹ jẹ́ ká ronú. Ẹ̀yin oní traditionalist ẹ jẹ́ ká ronú. Níbòmíì tá a jọ gbé tó ju ayé yìí, tó ju orílẹ̀ Yorùbá yìí lọ. Mo ti sọ láìmọye ìgbà lórí program. Kò possible kémi ó da Nàìjíríà rú tán. Kémi wá dé Saudi, kí n wá ní innamal mu'minina ikhwa, ẹ̀sìn gẹ̀ẹ́tì, ọmọ ìyá yín nínú ẹ̀sìn lóde o, ẹ̀wọ̀n ló ń tọ̀ ń lọ. Kò possible kẹ́lẹ́sìn Christianity ó dé Jerusalem. Bó bá ní visa gan, he has a very limited time to stay there. Lẹ́yìn ìgbà visa rẹ̀ bá tó bá expire, ẹ̀wọ̀n ló lọ. Traditionalist ò lè dé àwọn ìlú tó jẹ́ pé wọ́n ń ṣe ẹ̀sìn ìbílẹ̀ níbẹ̀ kó wá ní àtidalẹ̀ Yorùbá rú o. Ẹ̀sìn gẹ̀ẹ́tì láì ní visa lọ́wọ́ ó ń lọ ẹ̀wọ̀n. Ìlú kan náà tájọ gbé nìyí. Nílùú mi, ìlú ẹyọ kan tájọ gbé náà nìyí. Tá nídìí a single visa ká tó gbé bẹ̀. Ànábì gbé nílùú Medina pẹ̀lú ìran House, ìran Khazraj, ń bẹ nínú wọn àwọn ẹlẹ́sìn Jew, àwọn Buddhist ń bẹ nínú wọn tí wọ́n jẹ́ òṣèbọ ọgbà náà. Àwọn ẹlẹ́sìn Jew ń bẹ ń bẹ, àwọn ẹlẹ́sìn Christianity ń bẹ ń bẹ. Ànábì pè wọ́n àti Christian àti Mùsùlùmí àti Buddhist, wọ́n jọ jókòó, wọ́n jọ ṣe meeting ni pé àlàáfíà ìlú yìí báwo la ṣe fẹ́ ṣe tìlú yóò fi lálàáfíà. Torí tìlú yìí bá lálàáfíà láàrẹ̀ ṣiṣẹ́ o. Bí ò bá sí àlàáfíà nílùú kò sí ti ń jẹ́ religion. Gbogbo tá ń kójọ tá ń pariwo kiri bí ìgbò jẹ́ pàwọ́ àtọ́lọ́run lájọ decide bí ó ṣe dáyé. Ẹ dákun ìran Yorùbá níjọ́ àti ń fa wàhálà lórí ọ̀rọ̀ ẹ̀sìn, kí ni géènì tí ìran Yorùbá géènì o. Ẹ dákun ẹ sọ fún mi, àwọn ẹlẹ́sìn ni wọ́n fi wá lówó sí. Àwọn pásítọ̀ ń lówó sí. Èyí tí ó lówó nú àwọn àfáà òun náà ni. Àwọn oní traditionalist èyí tí ó lówó òun náà ni. Kí ni oríire tí ìjà ẹ̀sìn tó kó bálẹ̀ Yorùbá níjọ́ tá a ti bẹ̀rẹ̀? Ẹ dárúkọ ẹyọ kan tá a lè sọ pé oríire tó kó bá ni. Wàláhì kò sí oríire tó kó bá. Ìjà ẹ̀sìn máa ń fa ìlú sẹ́yìn ni. Àní yìí kan parapọ̀ wọn mọ́lé. Ìrà wọn parapọ̀ wọn màgìyàn. Yorùbá ẹ jẹ́ ká pàwọ́ pọ̀ ká ronú.
kíyà máa jẹ wá là ń bẹ̀bẹ̀. Kíyà máa jẹ wá là ń bẹ̀bẹ̀. Kíyà máa jẹ wá là ń bẹ̀bẹ̀ o. Kíyà máa jẹ wá là ń bẹ̀bẹ̀. Kíyà máa jẹ wá là ń bẹ̀bẹ̀. Mọ kíní kan dájú, kò sí ẹ̀sìn tí kì í bá ìjẹ̀sìn mi lẹ́yìn. Ìṣòro tí àwọn ẹlẹ́sìn ní nìyẹn. Ọ̀tọ̀lọ̀ àwọn ọ̀rọ̀ kan bẹ inú mọ́sálásí ló yẹ kó mọ̀. Wọ́n á gbé sórí íńtánẹ́ẹ̀tì. Ọ̀rọ̀ inú chọ́ọ̀chì láàrin ara yín tẹ́ fi ń pẹ́ gan mùsùlùmí ó gbé sórí íńtánẹ́ẹ̀tì. Ọ̀rọ̀ inú mọ́sálásí tẹ́ fi ń pẹ́ gan traditionalist ó gbé sórí íńtánẹ́ẹ̀tì. Tọ́lọ́run bá tiẹ̀ sọ̀rọ̀ nínú Kùránì ṣe wọ̀jọ́ lọ́hùn. Àwọn nǹkan kan bẹ nínú Kùránì tí ò yé majority èèyàn. Mo ti sọrí láìmọye ìgbà. Àwọn àyà kan bẹ tẹ́ bá rí àyà kan tó le nínú Quran ẹ lọ wò dáadáa èyí tó rọ̀ nbẹ́nbẹ́ tó jẹ́ opposite ẹ̀. Sábàbù nusul reason tọ́lọ́run fi sọ àyà kọ̀ọ̀kan kalẹ̀ ní kẹ́ ẹ lọ wò. Tọ́lọ́run bá sọ yìí pé ẹ bá wọn kèfèrí jà qatiluhum káfatan kama yuqatilukum káfatan. Ẹ pawọ́pọ̀ bá wọn jà báwọn náà ṣe ń pawọ́pọ̀ bá yín jà. Ogun ń ṣẹlẹ̀ lọ́wọ́ nígbà yẹn ni. Ọlọ́run sọ yẹn láti encourage àwọn mùsùlùmí pé ẹ ṣera yín lọ́kan ẹ rí pé ẹ jagun yìí níwọ̀n ìgbà tí wọ́n ti gbógun wá ka yín mọ́lẹ̀ yẹn ẹ̀yin náà cooperate àyà ojú ogun nìyẹn ó yàtọ̀ sí àyà àgbàtà láàfíà ń bẹ. Ìgbà tí ó bá sógun àwọn àyà àlàáfíà ń bẹ lára àwọn àyà àlàáfíà ó ní pé walau sha Allahu laja'alakum ummatan wahidan kò sógun kò síjà. Aya Qur'an ṣiṣẹ́ pẹ̀lú incident tí ń ṣẹlẹ̀ nígbà ayé Ànábì. Sallallahu alayhi wa sallam. Tó bá jẹ́ pé mi Ọlọ́run bá fẹ́ ni mi bá ṣe yín lẹ́lẹ́sìn kan. Ó wù èmi Ọlọ́run kẹ́sìn ó pọ̀ ní ló ń kálukú fi ní tiẹ̀. Lọ́dọ̀ Mùsùlùmí ọ̀kan nínú mistake tí majority àwọn àfáà máa ń ṣe nù. Wọ́n á ní ó ṣe lè sọ pé ẹ̀sìn mi ń bẹ inna dina inda Allahi al-Islam. Ìsìláàmù nìkan lẹ̀sìn lọ́dọ̀ tèmi ni lọ́dọ̀ tiẹ̀ ni nínú Kùránì tiwa ni lọ́dọ̀ tiwọn náà ẹ̀sìn tiwọn lẹ̀sìn. Allah. Law sha'a Allahu laja'alakum ummatan wahida. Ọlọ́run ní ẹ fìfẹ́ gbé tó bá wù mí Ọlọ́run ní mi ní jẹ́ kẹ́sìn ó pọ̀ lórílẹ̀ ayé àmẹ́ni tí ó dá wàhálà sílẹ̀ àyà ojú ogun ni ló máa kóòtì nígbà tí ò sí wàhálà. Ẹ gbọ́ kíní yẹn yé. Àwọn àyà ojú ogun ń bẹ lọ́tọ̀. Àyà àgbà àlàáfíà ń bẹ lọ́tọ̀. Àyà pé ẹ gbọ́dọ̀ bá wọn ṣe ọ̀rẹ́ àdánudénú ní táìmù tánàbì ń jagun lọ́wọ́ tí wọ́n ń jàǹbá ànábì tí ń jàǹbá ànábì lọ́lọ́run wọ̀nà ànábì pé ẹ gbọ́dọ̀ bá wọn ṣe ọ̀rẹ́ àdánudénú o. Àmọ́ ńgbà tí ò sógun níta mọ́ Kùránù tún gbèmí wá pé la yanhaakum Allahu anil ladina lam yuqatilukum fid din. Àwọn tí wọn ò bá yín jagun èmi Ọlọ́run ò ní kẹ́ ẹ má bá wọn ṣe náà. Wọ́n lé yín nílé yín kí lẹ fẹ́ lé wọn fún. Wọ́n dá wàhálà sílẹ̀ fún yín kí lẹ fẹ́ dá wàhálà sílẹ̀ fún. Àyà àgbà àlàáfíà ń bẹ nìyẹn. Àmẹ́ni tí ó dá wàhálà sílẹ̀ á ní Kùránì sọ báyìí. Kùránì wí lóòótọ́. Ǹjọ́ tírèsì sábàbù nùsùlẹ̀ kí ló ṣẹlẹ̀ nígbà yẹn tá Nábì fi wí. Àyà yẹn ò kúrò nínú Kùránì torí yóò tún máa wúlò. Níjọ́ tí ogun bá tún dé tí a bá gbé ogun wá bá mùsùlùmí àyà yẹn lẹ́ lò. Àmọ́ ńgbà tí wọn ò gbé wàhálà wá tí ò sí fìtínà àyà àlàáfíà lẹ́ máa lò. Àwọn èèyàn fẹ́ mọ̀ yẹn. Kùránì ìwọ mọ̀jọ́ lọ́n lọ ní Kùránì ní ká ṣe báyìí lọ tírèsì ẹ̀kín ló bẹ̀rẹ̀ rẹ̀. Ọlọ́run gan sọ nínú Al-Qur'an ó láwọn àyà kan bẹ tó clear àwọn àyà kan bẹ tó nídìí ìtumọ̀ àmọ́ alladhina fi qulubihim marad àwọn tó jẹ́ pé ẹ̀mí kan dá wàhálà sílẹ̀ ní bẹ lọ́kàn wọn eléyìí tó ta kókó yẹn ni wọ́n máa lọ lò láti fi dá wàhálà sílẹ̀ nínú Suratu Baqara ẹni ó bá rí inú yín ẹ̀já. في قلوبهم مرض فزادهم الله مرضا àyà yẹn kọ́ nìyẹn kí ni nǹkan tí mo fẹ́ lò níbẹ̀ òun ni pé méjì làwọn àyà Qur'an ìwọ tó jẹ́ lẹ́sìn Christianity tó fẹ́ bú Qur'an ńlọgbọ́ yẹn ìgbà tí ogun bá ń bẹ bẹ́ẹ̀ náà ló wà nínú constitution gbogbo orílẹ̀-èdè ayé àwọn òfin tó wà fún sójà tó de sójà nígbà tí ń jagun lọ ó yàtọ̀ sí òfin tó de sójà nígbà tálàáfíà ń bẹ o tógun bá dé tí wọ́n ń jagun lọ
gbogbo ẹni wọ́n bá pa lójú ogun nínú òfin orílẹ̀-èdè gan kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ torí wọ́n wà lójú ogun ni àmọ́ ńgbà tí ò sógun ni sójà kan wá mú bọn tàbó mọ́bẹ ló bá ṣe pa ẹnìkan ló yìnbọn páù ó ti dọ̀daràn torí òfin pé kó pààyàn ò ṣẹlẹ̀ mọ́ ní táìmù yẹn ó ní táìmù tó yẹ kó apply rẹ̀ bẹ́ẹ̀ náà lòfin Quran bẹ́ẹ̀ náà lòfin ẹ̀sìn tíjà bá ń bẹ ẹjọ́ jà bálàáfíà bá dé ẹjọ́ lo àlàáfíà ní Quran wí àní ìkan parapọ̀ wọn mọ́lé. wọ́n mọ́lé wọ́n parapọ̀ wọn máa jiyàn Yorùbá ẹ jẹ́ ká pàwọn pọ̀ ká ronú kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀ kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀ kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀ o kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀ kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀. ẹ̀yin tẹ́ wọlé sórí íńtánẹ́ẹ̀tì ṣáàrin yẹn ò tí ì tó ẹ máa bá mi tẹ like and love kó lè destabilize holding yẹn ẹ bá mi share ní mẹ́wàá sí ọba mi ọ̀dà òrèbó yín títí ọjọ́ alẹ́ mo sọ mo ní wisdom àti maturity lèèyàn fi gbèjà ìsìn o tó bá yẹ kúrò lórí méjèèjì tó bá ló gbèjà ìsìn ọ̀sẹ̀ ọlọ́run ọ̀sẹ̀ ara ẹ̀ ó tún sí ara ayé Umar bin Abdulaziz radiyallahu ta'ala anhu ọ̀kan nínú àwọn tí wọ́n ń ṣèjọba Islam lẹ́yìn àwọn ìgbà tí ànábì lọ àwọn sàábà lọ tàbíìn àwọn tí wọ́n tẹ̀lé bí ìpele kẹrin àbí kẹta sànábì òní Umar bin Abdulaziz Umaru yìí òun wá lò lórí gbogbo mùsùlùmí nígbà náà ọwọ́ àyẹn nìkan ní gọ́vnọ̀ ẹ máa wo wisdom ẹ máa wo maturity ni mo fẹ́ mú jáde níbi eléyìí bá nàbì ṣe máa ń lo maturity lórí ọ̀rọ̀ ẹ̀sìn maturity yẹn làwọn ò lò mọ́ ló fi di pé tí wọ́n bá kóbo mi èmi náà kóbo bí wọ́n bá yẹ̀yẹ́ mi èmi náà yẹ̀yẹ́ maturity yẹn ni ò sí láwọn wá nǹkan kéékèèké tó mọ́ra wọn tá a fi dá wàhálà sílẹ̀ tá a fi ní jẹ́ kí ló nísinmi gọ́fìnà kan ló bá kọ lẹ́tà sí president ìgbà náà Umar bin Abdulaziz ó ní nílùú òun àwọn arákùnrin kan wọ́n arrest wọn wọ́n ń bú ìwọ tó jẹ́ president wọ́n ń fi ọ́ ṣẹ̀sín wọ́n ń ṣépè ránṣẹ́ sí ọ bí wọ́n ṣe ń ṣépè ránṣẹ́ sí ọ náà ń ṣépè fún Quran mo ti wá kó wọn sínú ẹ̀wọ̀n mo ti sọ irú ìyà tí wọ́n jẹ á gé wọn létí kan á gé wọn lọ́wọ́ kan á gé wọn lẹ́sẹ̀ kan gẹ́gẹ́ bí n tó wà nínú Quran tí majority ò mọ kí ló bí ẹ gé wọn lọ́wọ́ kan ẹ gé wọn lẹ́sẹ̀ kan ìjìyà tó ju bẹ́ẹ̀ yẹn lọ ń bẹnu ọgbà ẹ̀wọ̀n gbogbo orílẹ̀-èdè ayé ìyà ẹni tó bá dalẹ̀ ìjọba tó fẹ́ gbàjọba tó fẹ́ dàlúrú tó gbébọn tó ní ẹjẹ́ gbàjọba lọ́wọ́ èèyàn ní Nàìjíríà gan wọ́n pa wọn ni irú yẹn náà bẹ nínú Quran àmẹ́ni tí ò bá mọ kí ló fà tọ́lọ́ fi sọ eléyìí yóò máa fi yẹ̀yẹ́ Quran yóò máa sọ̀sọ́kúsọ nínú Quran ló bá kọ lẹ́tà sí Umar bin Abdulaziz rí lẹ́tà ló bá mú pẹ́ẹ̀nì ló bá dá padà fún onírẹ̀ gómìnà tó o bá lọ yọ wọn lójú màá rí pé mo yọ wọn náà lójú tó o bá gé wọn lẹ́sẹ̀ nítorí pé wọ́n ń bú mi wọ́n ń bú Quran màá rí pé mo gé wọn náà lẹ́sẹ̀ bó o bá gé wọn lọ́wọ́ màá rí pé mo gé wọn náà lọ́wọ́ ṣe èmi lóore tó ànábì tó lóore jù nú ẹ̀dá èèyàn bí a ṣe bú ànábì tó tálà ànábì ní kápá wọ́n sọ fún ànábì Kùránì gan kó tiẹ̀ wá pé innaka la majnun ìwọ wèrè yìí orúkọ wọn ni wọ́n pe ànábì tán tí Kùránì dẹ̀ rìvásì ní many places nínú Kùránì ní oríṣiríṣi àyáàtì nínú Kùránì wọ́n pa ànábì ló lè dánwò kan pé odidi ànábì lọ jí aṣọ ogun gbé ìlọyẹ ló fa àyà ma kana li nabiyyin an yagulla wa man yaglul yahti bima kana bi yawm al-qiyamah kò tọ́ sí ànábì Ọlọ́run kó lọ jalè ẹ wo bọ́lọ̀ ń ṣe dáwọn lóhùn Ọlọ́run sọ yí pé gbogbo ẹni tó lá ànábì jalè wailun orí yín burú o ẹ ṣòfò ẹ ṣe kinní kan Kùránì ò sọ bẹ́ẹ̀ Kùránì ṣàlàyé ni ẹni tó bá parọ́ mọ́ ànábì pa ànábì jalè ẹrù olè yẹn ń tàn wọ́n rù wá lọ́jọ́ gbéǹde kìyàmà Umar bin Abdulaziz ó ní dárúkọ ẹnìkan fún mi tá ànábì pa nítorí gbogbo ànábì dákọ ẹnìkan tó jáde lẹ́nu ànábì pé ẹni tó bá bú mi ẹ mú àyà Kùránì kan wá
ẹ mú àdíìsì ànábì kan wá tí ànábì ti sọ pé ẹni tó bá bú mi ẹ pa, ẹni tó bá bú mi ẹ jù lóko, ẹ mú jáde. Àwọn àfáà àwọn sálàf ní á padà sòfin yẹn lẹ́yìn ìgbà ànábì lọ tán pé a lè máa wòran kán máa yẹ̀yẹ́ ànábì, kò tẹnu ànábì jáde, kò tinú Kùránì jáde. Àwọn náà ṣètara ẹ̀sìn ni láti protect ẹ̀sìn, láti jẹ́ kó jẹ́ tàdíìdù, kó lè dẹ́rù bà àwọn èèyàn, torí kò sí ń tọ́ dáa tọ́ máa dámò ní fẹ́nu ẹ̀ kankan. Wà máa dùn mí ní àlìsúnní náà sí sàlìmọ́. wàláwò ànáwó zaka nàbíyí mutahharun. Kò sẹ́ni tó wáyé rí tọ́ máa dámò òbúrí. Wọ́n bú ànábì Jésù, wọ́n bú ànábì wa Muhammad, wọ́n bú ànábì Musa. Èyí tó burú jù nínú èébú tí a lè fi búyàn nígbà tí Mósè ń bẹ láyé nìkan sọ pé èèyàn sòpá. Wọ́n fi ẹ̀sùn asòpá kan Mósè láì rí abẹ́ rẹ̀ nítorí pé kì í wẹ̀ ní òhò níbi àwọn yòókù tí ń wẹ̀. Ó wá bi Ọlọ́run bá mi mọ́ ẹ̀gbin tí a fi rẹ́ mi lára yìí. Kán ló didi ànábì kan ló sòpá. Ànábì Musa wá lọ odò, ó lọ wẹ̀, ó bọ́ aṣọ, ó kó sórí òkúta. Ó ń wẹ̀ tán báyìí kó mú aṣọ, atẹ́gùn gbé òkúta àtàṣọ tó wà lórí ẹ̀. Ó aṣọ yẹn ló ń pọ̀ ṣù ló ń lé lọ tí Musa fi bá rẹ̀ lọ́jà. Ó ti gbàgbé pé òhò lòún wà. Gbogbo ayé wá rí òhò ẹ̀ mọ́ ni Musa ò sòpá o. Ẹ̀wọ̀n náà bí Ọlọ́run ti clear Musa. Ní Quran wá ní awkalladhi adhaw Musa fabara'u Allahu mimma qalu wa kana inda Allahi wajihan. Wọ́n fi àbùkù tó lágbára nígbà yẹn wọ́n fi kan ànábì Musa. Èmi Ọlọ́run ni mo fọmọ́ o. Ẹni rẹ̀ ni ànábì Musa lọ́dọ̀ èmi Ọlọ́run. Ó ní ìrẹ Umar bin Abdulaziz, ó ní ìrẹ gómìnà, ta ló ń tọ̀ ń tà ànábì pa nítorí pé wọ́n bú. Àwọn tí wọ́n yẹ̀yẹ́ ànábì gan wọ́n máa pọ̀ láyé. Tí wọ́n bú ànábì Mùsùlùmí bò la ṣe fẹ́ lo maturity láti jọ ànábì. Bò la ṣe fẹ́ ní maturity láti jọ ànábì. Arákùnrin kan ọlọ́ba ànábì níjọ́ kan, ara maturity ànábì nù. Àrọ̀bíyù Lárúbáwá oko ńlọba súnmọ́ ànábì. Ọba nírí ànábì ó sì kó aṣọ mọ́ ànábì lọ́rùn tí àwọn èèyàn sì pọ̀ tí wọ́n tẹ̀lé ànábì. Ọmọ mọ̀ fi aṣọ yẹn fà lọ́rùn báyìí. Ọlá ànábì, owó zaka tó gbàjọ, èmi náà ní di zaka fún mi bẹ́ẹ̀. Kò bẹ̀bẹ̀, ó tún fa aṣọ mọ́ ànábì lọ́rùn débi pé ọrùn ànábì sì ní máàkì. Sallallahu alayhi wa sallam. Ojú Umaru ti pọ́n. Gbogbo àwọn tí wọ́n jẹ́ sàhábà ànábì inú bí wọn bẹ̀ tí wọ́n lè ṣe nǹkan kan tá ànábì ọba kì í fọ́dà. Fadahaka ànábì sallallahu alayhi wa sallam. Ànábì wa bú sẹ́rìn. Odidi ànábì tá a lá tẹ̀lé. Wọ́n fa aṣọ yamọ́ lọ́rùn. Ànábì sì tún bú ẹ̀rìn. Ànábì wa sọ fún ẹ pé àdí ẹ fún ní nǹkan tó fẹ́. Ẹ fún nínú tó fẹ́ yẹn, ẹ fún kó máa lọ. Arákùnrin bá gba, wọ́n bá mú bí owó zaka gbà, ànábì ní a fún ọ. Oyè yá ànábì ó tún gbowó sórí pọ́ sórí ire. Arákùnrin yẹn bá gbowó ọba lọ. Òdìjọ́ kejì ló bá dé. Ọlá ànábì òun ò kí ń ṣe mùsùlùmí lánàá tó ń wá, òun disguise wa ni. Wọ́n rán òun wá ni òun wá fẹ́ràn ni. Wọ́n ti san owó ẹ̀mí òun kó pa òun kó wá di ogun. Káwọn ọ̀ràn yẹn wá gbẹ̀san kú òun. Owó tí wọ́n san fún wọn làwọn fámìlì wọn mọ̀ náà títí ayé. Òun wá dọ́dọ̀ rẹ̀, òun wá bá ẹ ní mùsùlùmí. Òun bá ẹ lẹ́ni tó mature. Òun kàn ẹ́ lábùkù tó báyìí. Kó dẹ̀ ṣe bí ìgbà tó rí. Kó dẹ̀ tún rẹ́rìn. Ànábì òun ò sùn tilẹ̀ fi mọ́. Òun ò sùn fún ìbànújẹ́ pé sẹ́mi ni mo dán yìí o. Ànábì bẹ́sìn rẹ̀ bá dáa tó báyìí máa tẹ̀lé sìn rẹ̀. Látòní lọ mo di mùsùlùmí. Bí arákùnrin yẹn ṣe di mùsùlùmí nìyẹn, tẹ́ríjù nàjáàtà wàlám tẹ̀sílùkì màsálíkà. Inna safinata la tajri ala al-yabasi. Inna safinata la tajri ala al-yabasi. Mùsùlùmí ayé, ẹ jẹ́ ká lo wisdom. Ẹ jẹ́ ká lo maturity. Wọ́n gbé kinní kan sórí péèjì sóṣẹ̀ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ni. Àbí nítorí páwọn ẹsẹ̀ òkun rẹ̀ ti ń sọ ní Yorùbá. Wallahi, it's more than 10 years ago. Gbogbo ń tẹ́ post yẹn ni mo ti rí lórí íńtánẹ́ẹ̀tì. Kò sí èébú ẹ̀sìn tí ò sí lórí íńtánẹ́ẹ̀tì. Ìwọ Google ẹ̀pọ̀ fẹ́ yẹ̀yẹ́ Christianity yóò gbé wá láàrin oṣù kan ọmọ kalọ ní òlé kátán.
ìwọ gbé wá pé o fẹ́ Google ẹ̀ pé o fẹ́ yẹ̀yẹ́ traditionalist gbogbo ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àyà Kùránì ń bẹ́ẹ̀ kódà satanic verses ti Salman Rushdie tó fi bá àyà Kùránì kan jẹ́ ní kọ̀ọ̀kan ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ó ti wà lórí íńtánẹ́ẹ̀tì ti pẹ́ kì í ṣe nǹkan ṣẹ̀ṣẹ̀ ẹ̀ríjú ẹ̀yin lẹ fún nàìjíríà kínní yẹn ní publicity tó bá jẹ́ pé a bá lo maturity àti rí i pé arúgbó khudatun ètè lógun jíjà ọ̀rọ̀ yẹn ń ta wá lára tá a wá gbò mọ́ra ẹni tó bẹ́ẹ̀bù kan ó ti kó méjì pọ̀ ó mọ̀ pé mùsùlùmí àwọn ọ̀dọ́ mùsùlùmí ó tara kọjá àbí tó yẹ torí ànábì lọ́dọ̀ àwa mùsùlùmí ó máa ń tẹ́ mùsùlùmí lọ́rùn kí nǹkan ó ṣèwọ̀n ju kó sóko ànábì lọ àmọ́ bẹ́ẹ̀ àmọ́ situation ó máa ń demand nígbà míì káwà courteous nígbà ẹnìkan jáde ó ní Ọọ̀ni Ilé Ifẹ̀ ó ju ànábì lọ ó ju Jésù lọ sẹ́ẹ̀rí kẹ́lẹ́sìn Christianity jáde wọn ní jáde torí àwọn kọ́ ní target mùsùlùmí ní target instead káwa mùsùlùmí káwa lo maturity àwa náà fọ́n jáde ní bí adìẹ wọ́n jẹ trap sílẹ̀ adé lọ́ọ̀ kó sí kí ló burú ń bẹ̀ Ọọ̀ni Ilé Ifẹ̀ kì í ṣẹgbẹ́ ànábì ẹni wọ́n sọ pé kì í ṣẹgbẹ́ ànábì gan mọ̀ pé sánmà jìnnà lẹ̀ òun gan mọ̀ lọ́dọ̀ rẹ̀ ó mọ̀ wípé wọ́n fẹ́ fi kinní yẹn gbẹ̀san ni wọ́n ti yẹ̀yẹ́ ànábì rí níta gbangba tánábì sì rẹ́rìn kó ń bẹ̀ ó mọ̀ pé fẹ́ fi gbẹ̀san ni Ọọ̀ni sí ànábì báwo gáàpù yẹn jìnnà nítọjọ́ orí bẹ̀ tí ń gbà tó jẹ́ pé ẹ̀yin lẹ kọ́kọ́ lọ bú ẹ̀sìn wọn àwọn náà wá lọ mú fún yín níbi tí ó dùn yín tẹ̀lé ntáyà Kùránì sọ wípé ẹ má bú ẹ̀sìn wọn lómìnì sọ pé àwọn bàbá wa tí ń lọ wọ́n fọgbọ́n kẹsìn jọ ẹ̀yin díẹ̀ lẹ́ẹ̀gbẹ́jà àwọn àgbàlagbà lọ ẹ yẹ̀yẹ́ gbogbo sẹ́tì ń gbé dání kódà kò nídìí ká ṣẹ̀ṣẹ̀ máa sọ pé ẹ jáde ká ẹ máa wá dìklẹ́ ara yín pẹ̀ tá nábì o Allah tasiru waziratun wizra ukhra àwọn kọ́ ni wọ́n wí wọn lẹ́sẹ̀ wájú Ọlọ́run Fìrìáùnà gan tó sọ pé òun lọ́lọ́run anna rabbukumul a'la òun lọ́lọ́run tó ga jù sọ́lọ́run pa lójú ẹsẹ̀ ni tó lóun lọ́lọ́run kò sọ pé òun jọ Ọlọ́run ó lóun gangan lọ́lọ́run sọ́lọ́run pa lójú ẹsẹ̀ ni kálá fi maturity sí ni péjì yẹn ò ní níyò kálá ignore rẹ̀ tá a kàn wo yí pé ẹ wo ẹgbójú kó ń bẹ̀ ẹnìkan kan mọ́ sọ̀rọ̀ àmọ́ tá a lọ lórí tí ó sọ̀rọ̀ láàrin ọ̀yìn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá tẹ́ẹ̀ ní yàń tọ̀ mú tẹ́ẹ̀ ní sọ́jí jágbajàgba ẹ mọ iye orúkọ bú tẹ fún èmi náà lórí pé ẹ mọ bú Christian ẹ mọ bú traditionalist wọ́n ń padà bọ̀ wá backfire lórí yín ẹ mọ iye orúkọ bú tẹ fún mi ni kò wá tí ì lọ kò tí ì jìnnà àfa sọ̀rọ̀ òjòkù ọlọ́lọ́n jẹ́rìí òun ẹ lọ wo fídíò last year ẹ lọ wo ti 2 years ago ẹ lọ wo ti 4 years ago mo níjọ́ tán bá dé sí yín mùsùlùmí mi ó jókòó lórí àga yọ ọmọ yìí lójú kan náà ni pé àbí Kùránì tó ń kakọ ni torí gbogbo èébú yẹn bẹ lórí íńtánẹ́ẹ̀tì bí wọ́n gan Google ẹ̀ wá tó rí míì táwọn ò tí mẹ́nuba bó o fẹ́ sọ ti Christian ní bẹ́ẹ̀ gbogbo eléyìí ni mo rí wá máa dùn mí ní àlìsùn ní nàásì sálímọ́. wàláwà náà sábà nàbí yóò tọ́. kò sẹ́ni tó wáyé rí tó máa dámọ̀ òbúrí kódà ànábì wa Muhammad tó mọ́ jù wọ́n bu wọ́n yẹ̀yẹ́ ànábì òwú bẹ́ẹ̀ ni. wàláwà náà sábà nàbí yóò tọ́. wàláwà náà zaka nabiyyu mutahharu. Ànábì ní inna khayra dinakum aisaruhu sallallahu alayhi wa sallam. Ànábì lè tó dáa jù nínú ẹ̀sìn yín lè tó bá rọ̀ jù. Ẹ má lọ mú ètò lè nínú ẹ̀sìn. Ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ bí mentality Africa tí wọ́n bá ní kẹ́lòmíì lo paracetamol méjì mẹ́rin ní ó kó jẹ. Toró believe pé bọ́dì òun tóbi kọjá paracetamol méjì. Kò ní mọ̀ pé òun ba kidney òun jẹ́ ni bẹ́ẹ̀ gan lọ́rọ̀ Ọlọ́run ẹlòmí ò wò pé he ìrun tí mo kí àti mọ̀ bọ́lọ̀ wọn gbà àwẹ̀ tí mo gbà àti mọ̀ bọ́lọ̀ wọn gbà sàkátà ṣe àti mọ̀ bọ́lọ̀ wọn gbà he ẹja tó múra ẹja tó yóò wá sọ adìẹ di àdánwò fúnra ẹ̀ bọ́ọ̀ bá sùn látò ní dọjọ́ kú ẹ̀ kò ní kó fi wà àlìjánná tọ́lọ́wọ́n bá fẹ́ fún ọ láàlìjánná
bọ́ ọba ṣẹ̀ lọ́hun tó túbá Ọlọ́run lè foríjì ọ́ tó wà àlùjánnà sí ẹni tó fẹ́ kú torí ayé tó fẹ́ kú nítorí nǹkan tí ò yẹ kó kú. Ọmọ ìyá mi ẹ jẹ́ á ronú dáadáa. Ọba tó dá wa ó gbé ẹ̀sìn wá kẹ́sìn lè mú àlàáfíà wá ni. Àwọn kan ni wọ́n dé tí wọ́n sọ ẹ̀sìn dọ̀nà jẹ́. ń bẹ nínú mùsùlùmí, ń bẹ nínú Christianity, ń bẹ nínú traditionalist. Tá a bá ń pè àwọn èèyàn burú, wọ́n ń sọ̀rọ̀ burúkú nípa àwọn èèyàn kì í ṣe mùsùlùmí nìkan o. Àmì ètò popular lásìkò yìí mùsùlùmí ló dá sílẹ̀. Àwọn ọ̀dọ́ mùsùlùmí àwọn ni wọ́n mẹ̀sìn ju ará Saudi Arabia gan lọ. Wọ́n fẹ́ ṣẹ̀sìn bí ìgbà tá Nábì ń bẹ láyé wàràs sàmánì ìgbà Nábì ń bẹ láyé kọ́ la wà ń sìn. Sallallahu alayhi wa sallam. Ó dáa ká kọ́pì Ànábì bá Nábì ṣe láyé bẹ̀ táwọn kankan bẹ̀ tá a gbọ́dọ̀ gbà láàyè tá a bá fẹ́ ká láàfíà òjọba. Lórílẹ̀-èdè Saudi Arabia àwọn tí wọn kì í ṣe mùsùlùmí tí wọn bẹ́ẹ̀ they are close to 3 million. They are close to 3 million. Lórí Google wọ́n ní 3 million plus. Lórí tàwọn Saudi gangan wọ́n ní 2 million. Èwo ni ó wá jọra wọn ní Saudi Arabia kí ló dé tí wọ́n pa wọ́n. Ẹ lọ sí Israel population mùsùlùmí ló pọ̀ sí kejì, Jew ló pọ̀ jù ní Israel, mùsùlùmí ló pọ̀ sí kejì, Christian ní kẹta. Ẹ lọ sí UAE ní Dubai mùsùlùmí ti ń bẹ́ẹ̀ 70%. Lẹ́yìn náà ló kan àwọn Christian, lẹ́yìn náà ló kan àwọn Buddhist, lẹ́yìn náà ló kan àwọn Jew. Ní Dubai ìlú Islam ẹ lè gbọ́ kán bára wọn jà nílùú yẹn fi ń progress. Ó kálukú mójú tó bá wo nílùú wa ó ṣe ga ni. Ìgbà tí Dubai dá ní gbogbo yín wọ bàálù lọbẹ̀ lẹ́ńpẹ́ lọ́lọ́lídé ẹ̀sìn lẹ́yìn fi bá ilé ti yín jẹ́. Bára Dubai bá ń jà nítorí ẹ̀sìn bẹ́yìn ṣe ń jà yìí ni ṣé lọ́bẹ̀ pẹ́ lọ́ wòran kí lẹ fẹ́ wá débẹ̀ sílùú yẹn ó ṣe é wọ̀ ni. Ẹ lọ wo àwọn ìlú tí wọ́n ti fẹ̀sìn báyé ara wọn jẹ́ èèyàn mélòó ní lọ́bẹ̀ mọ́. Ìlú tó gbà láàfíà láyé ṣe tiẹ̀ kémi náà ṣe tèmi. Ẹ má jẹ́ àdá ẹ̀sìn pọ̀ mùsùlùmí àti chọ́ọ̀chì ẹ má jẹ́ àdá pọ̀ òun kálukú ó ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bẹ̀tí ká mọ̀ fara nira wa. Ọ̀lẹ bá wa ní Nàìjíríà débi pé àkọjú mọ́sẹ́ gan mọ́ ẹ̀sìn lókù tí gbogbo wa gbèrú. Àwa ń wò pé àwọn ẹlẹ́sìn Christianity wọ́n lówó, àfáà mùsùlùmí ò lè lówó bí ẹlẹ́sìn Christianity tí ó bá fi nǹkan míì kún kì í ṣe pé ọ̀nà bó lọ fẹ́ gbégbà tó fi lówó bí pásítọ̀ ẹlẹ́sìn Christianity. Àwọn òfin tó de àfáà mùsùlùmí pọ̀, òfin tó tú àwọn sílẹ̀ nú ẹ̀sìn tí wọ́n pọ̀. Kò pọ́sibù kó jẹ́ mùsùlùmí kó lọ fẹ́ ṣe mírèkù wọ́n á bi ẹ́ léèrè pé ta ló fi jọ. Bó bá jẹ́ ẹlẹ́sìn Christianity ó lè dákọ̀ mírèkù ń sìn ìbá àjáre ń jí ìbá àjẹ́ nǹkan míì ayé ọ̀bọ̀ pé wò mùsùlùmí ò ní fẹ́ gba owó àràmù. Àwọn ẹlẹ́sìn kan bẹ tẹ́ pé gbogbo bí ọba ti kó wá máa kó bọ ni kò sí ń tọ́ka wọn bẹ̀. Òfin tó de mùsùlùmí pọ̀ kódà àwọn òfin kan bẹ nínú òfin ẹ̀sìn tí ò fẹ́ jẹ́ ń tà ń lò mọ́ láyé táwọn kan sì dúró lé lórí ẹ̀. Ẹlòmí ò ní ànábì tó sì kú ni tí ò sì rí bí ànábì ti wà kísà. Ẹlòmí ò ní kí mùsùlùmí ó tòsí, kí mùsùlùmí ó tòsí gángan làmì ìmánì níbo ló ti rí. Lọ wo àwọn tẹ́sìn tọ̀dọ̀ wọn wá kó lọ wo ayé ìgbádùn tí wọ́n ń gbé. Ẹlòmí ò ní ó dá kán pè wá lálákatakítí ju ká mọ bú ànábì lójú wa kí ni mò ń ṣe láyé wọ́n bú ànábì tí ń ti kú bọ́ ọba kú òkúkú sàrà. Bọ́ ọba kú òkúkú sàrà. Èèyàn mélòó là nábì pàṣẹ pé lágbájá bú mi ẹ lọ pa ẹ dárúkọ ń tàn. Kí ló dé tá àjọ gbá yá àlàáfíà? Kí ló dé tá àjọ wọ́nà bò láṣejọ gbé láàrin ara wa ká lè bá àjọ ṣẹ̀sìn níjọ́ tá a ti ń jagun ẹ̀sìn tá a ti ń bára wa jà. Kí ni géènì tílẹ̀ Yorùbá géènì o? Ẹ wá sọ fún mi ìran Igbo ń progress, ìran Hausa ń progress, sí ò sí Christian nílẹ̀ Hausa ni. Níjọ́ ọba sun Kùránì wọn náà bó bá nábì lò tó tọ́jà ni. Chọ́ọ̀chì ń bẹ́ẹ̀ rẹpẹtẹ. Ṣé kò sí ẹlẹ́bọ nílẹ̀ Hausa ni? Ẹlẹ́bọ ń bẹ́ẹ̀ rẹpẹtẹ fa. Àwọn ẹ̀mọ àwọn bẹ́ẹ̀ wọn jáde kan máa wá ṣépèlé Christian ìlú wọn. Àwọn sultan wọn nílẹ̀ Hausa wọn jáde kan máa wá ṣépèlé àwọn ẹlẹ́bọ ìlú wọn. Ṣé kò sẹ́lẹ́bọ nílẹ̀ Hausa ni? Bọ́ ọba gbélé Hausa rí dáadáa wà á mọ̀ pé ẹlẹ́bọ ń bẹ́ẹ̀ náà. Kódà àwọn ibì kan bẹ tán ti ń ṣẹ́gun nílẹ̀ Hausa. Kò kọ́mọ̀ ní àwọn ọ̀ràn kan bẹ tán ń ṣẹ́gun kún nílẹ̀ Hausa. Wọn torí ẹ̀ pa wọn. Kí ló dé táwa fẹ́ mẹ́sìn dà àwọn ẹlẹ́sìn lọ
ترجو النجاة ولم تسلك مسالك إن سفينة لا تجري على اليابس إن سفينة لا تجري على اليابس. mo kí Canaan land nílùú Ọ̀tà wọn kú oríire méjì tó wọlé tọ̀ wọ́n níbi ẹ̀yin àfáà mùsùlùmí tí ń bára tí yín jà tẹ́ ń ṣépè ẹ̀ ń bára yín jà lábẹ́lé ẹ̀ ń bá kírísítẹ̀nì jà ẹ̀ ń bẹ́lẹ̀ bọ́ jà àwọn progress náà nínú yunifásitì 100 tó dáa jù láyé wọn ànánsì ẹ̀ lọ́sẹ̀ yìí wọ́n ní Canaan land jẹ́ kan bẹ̀ yunifásitì mùsùlùmí mélòó ńlá promote débẹ̀ fúngbà àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà Canaan land tún wá gba permission lọ́dọ̀ federal government Nàìjíríà pé káwọn oníbi tí aeroplane ó ti máa bá kò sí olówó tọ́jà ní Nàìjíríà Canaan lọ kọ́kọ́ gbà kọ́kọ́ láńsẹ̀nsì ẹ̀ pé kí bàálù ọmọ bá nítòsí chọ́ọ̀chì àwọn káwọn ọmọ máa dá go slow lẹ̀ fáwọn èèyàn nílùú tó bá wà lọ́tà tó bá rí mọ́tò Canaan bí ṣe ń tẹ̀léra wọn àwọn bọ́ọ̀sì ńláńlá yẹn 001 002 wàá kà yóò sùn ẹ̀ ibẹ̀ làwa ti wà ń bí pàǹborúkọ ara wa jẹ́ àwa ń bí pàǹbọ̀ra wa lọ kóòtù àwa ń bí pàǹfìrà wa ṣẹ̀sín bá a bá dẹ̀ wọ̀nyí lọ kóòtù ẹ̀ ní sinmi eléyìí tí mo sọ yìí èyí tí mo ti ṣe sẹ́yìn ni o mi ò plan àti mẹ́ni kankan lọ kóòtù mọ́ eléyìí tí mo ti ṣe sẹ́yìn ni kí wọ́n bá wa yanjú mo lọ́pọ̀ nǹkan tí mo fẹ́ fayé mi ṣe mi ò ní kò sí tó kàn mí pẹ̀lú pé wọ́n tó ń arrest ẹnìkan wọ́n mẹ́nìkan I don't know anything kò sí tó kàn mí pẹ̀lú ẹ̀ mo ní tí mo fẹ́ fayé tèmi náà ṣe ìyẹn nìkan kọ́ ni mo wá ṣe láyé tẹ́ríjù nàjàtà ولم تسلك مسالك إن سفينة لا تجري على اليابس إن سفينة لا تجري على اليابس. mi ò sọ wípé ká fi mùsùlùmí sílẹ̀ ká máa bayé jẹ́ alófin tó de mùsùlùmí wà bó bá fẹ́ jà fa ọgbà fọlọ́ ni èmi náà fẹ́ kọ́lé bí Abíọ́lá ó fi nǹkan mi kún o èmi náà fẹ́ ka bàálù jọ bí tàwọn pásítọ̀ ó fi nǹkan mi kún o tàbí kò ní bísínẹ́sì gidi lọ́wọ́ àwọn pastors wọ́n gbé súnmọ́jọba wọ́n jọ ń ṣèjọba ni o níbi ẹ̀yin apá kan mùsùlùmí tí ń sọ pé ẹni tó bá súnmọ́jọba ọ̀tá Ọlọ́run ni níbi ẹ̀yin apá kan mùsùlùmí tí ń sọ pé àgbọ́dọ̀ ṣòṣèlú àwọn ń bá wọn ṣe níbi ẹ̀yin apá kan mùsùlùmí tí ń sọ pé àgbọ́dọ̀ dìbò àwọn ń bá wọn dìbò níbi apá kan ẹ̀yin mùsùlùmí tí ń sọ wípé àfáà tó dáa jù làfáà tó lè dúró níwájú olórí tó sì lè sòdodo fún òdodo wo ló sọ ju bọ́ọ̀bà lórúkọ jẹ́ lọ olówó ọlọ́lá wo ló déwájú ànábì tó jẹ́ pé ńgbà ànábì rí lànábì wà ń sọ òkú ọ̀rọ̀ sí ẹ̀yin àfáà ilẹ̀ Yorùbá ọwọ́ yín láti bá ẹ ti gbàgbọ́ ẹ mọ̀ wá kó tadif ànábì ní ẹ olórí olódodo jù lẹ́ni ó dúró níwájú olórí alábòsí ní Nàìjíríà tó ní nǹkan ẹja ogun ló dúró lọ́wọ́ máa sọ̀rọ̀ sakasakasaka àwọn ọmọ yín tí wọ́n jẹ́ mùsùlùmí gan tí wọ́n wà nípò òṣèlú níjọ́ ẹ bá rí wọn mọ́sálásí òkò burúkú lẹ́ẹ̀ máa sọ̀lù wọn gbogbo ẹ̀yin olóṣèlú iná lẹ́wọ̀ ẹ sì sọ náà òun di ẹsọ́ di yẹ̀yẹ́ àwọn èèyàn ọ̀bẹ̀rù náà jà náà mọ̀mọ́ òdodo ọ̀rọ̀ lẹ́gbọ̀n gbọ́ táwọn èèyàn ti ń sọ pé ẹja wọn wọ náà ọ̀dà àwọn fẹ́ wọ náà nígbà wàhálà ti pọ̀ jù àwọn èèyàn ti sọ fún yín pé tó bá jẹ́ pé náà ni ẹ fà wọ́n lẹ̀sẹ̀ àwọn ọ̀lọ́ ọ̀nà ẹ filẹ̀ bọ́ ọ bá dọ̀rùn ẹ̀yìn ẹ máa lọ ọ̀run ẹja wọn máa lọ ọ̀nà ẹ ti pariwo iná jù ẹ ti halẹ̀ Jahannam jù Ọlọ́run sọ nínú Qur'an ẹ bá gbọ́n tọ́lọ́run sọ nípa ọ̀rọ̀ náà ṣé kò ọ̀rọ̀ náà nìkan ló wà nínú Qur'an ni kò sọ̀rọ̀ ìfẹ́ ń bẹ ni kò sọ̀rọ̀ àlàáfíà ń bẹ ni kò sọ̀rọ̀ kájọ gbáyé àlàáfíà ń bẹ ni kí ló dé tó jẹ́ pé iná lẹ́yìn lọ dìmú tẹ́ríjù nàjàtà. ولم تسلك مسالك إن سفينة لا تجري على اليابس إن سفينة لا تجري على اليابس. Akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀rú mo mọ̀ pé mi ò fọ́sì nínú ayé mi ló jẹ́ ń tètè tẹra mọ́sẹ́ bá nílé kéwùtà ní sùkú mo ní bísínẹ́sì tí mo ṣe tọrọ kàn mí kọ̀ wọ̀ sí ọkàn mi kọ̀ kí n torí pé mo fẹ́ gbowó lọ́wọ́ rẹ kó wá dá mi jókòó
ìwọ tí èmi mọ́nú yàrá ó ní máa ṣàdúrà fún ọ ìwọ sì lọ bí ìwọ lọ́nu yàrá tí ẹ lọ sùn ọwọ́ tí èmi mọ́nú ooru ní tìtorí èlò ló fún mi àwọn nǹkan ẹgbẹ́ yẹn lọ́kàn mi kọ̀ pé ẹja ní bísínẹ́sì tá a náà ti máa rówó tá a fi máa ṣe dáadáa sẹ́sìn àti fún ènìyàn ọ̀kan nínú mistake tẹ̀ tó ń ṣe ní ká ẹ máa gbàgbọ́ pé mùsùlùmí nìkan lọ gbọ́dọ̀ ṣoore fún kírísítẹ́nì nìkan lọ gbọ́dọ̀ ṣoore fún ẹ fẹ̀sìn bá ilẹ̀ Yorùbá jẹ́ débi pé òǹkàlùkù ti ń kọ sẹ́nu ọ̀nà rẹ̀ house for rent no for Christian no for Christianity no for Islam bẹ́ẹ̀ nìkan bá fẹ́ gbalé wọn ní ṣé mùsùlùmí ni wọn ò gbà láàyè ẹ má jẹ́ wọnú ilé mi kí ló le tó bẹ́ẹ̀ nígbò jẹ́ pé ni tí ọgbàlé náà kìkìdá aláṣejù tí wọ́n mọ Ọlọ́run jọ Ọlọ́run lọ ni ọgbà yàrá tó máa gbé ó ṣe di tó sọ di chọ́ọ̀chì tó máa wá pàtẹ́wọ́ tó ní yàrá àdúgbò ó sùn tó sì mọ̀ pé mùsùlùmí làwọn ọmọ tiwọn tó kù ọgbà yàrá méjì ó ṣe di tó sọ di yàrá àsàlátù tó sì mọ̀ pé kírísítẹ́nì làwọn tí wọ́n nílé sí òsì mọ́sálásí bẹ̀ mọ́ ni làdọ́rara wà ládìrára ẹ má fara nira yín náà làdọ́rara wà ládìrára ẹ má jà wá ìnira fúnra wa tẹ́rìjù nàjàtà. wàlẹ́ mo tẹ̀sí lókè màsálíkà iná sẹ́fínà tàlà tẹ́jẹ̀rẹ́ àlàlẹ́ àbàṣe iná sẹ́fínà tàlà tẹ́jẹ̀rẹ́ àlàlẹ́ àbàṣe. afáàní kọ̀díyà tí kàkà ẹ̀rù mi bá yín dín. fakọ́díyà tí ka dáhùn. fakọ́díyà tí ka kọ́ ẹ̀rù mi bá yín. ó kárẹ̀. wakọ́díyà tí ka bìlísàrí kọ́rìbó. wakọ́díyà tí ka bìlísàrí kọ́rìbó. ó pọ̀ nínú oore tí máa ń tọ̀dọ̀ ẹni tó jìnnà wá. oore mùsùlùmí mi ń bẹ lọ́wọ́ Christian. gbogbo oore mùsùlùmí mi ọwọ́ Christian la fi sí. nígbà wa ló lè gbóore lọ́wọ́ Christian nǹkan báyìí. oore ẹlẹ́sìn Christianity mi ọwọ́ ọ̀sẹ̀bọ la fi sí. nígbà tó wá ní ọ̀sẹ̀bọ ò lè bùn ọ́ ní nǹkan kan gbà nǹkan báyìí. ọ̀tọ̀ lẹ̀sìn ẹ̀sìn lẹ́ẹ̀ní dàpọ̀. má sí ayé ẹ bí ayé ẹdìyẹ. bádìyẹ bá sàbà lẹ́yìn ìwọ bu àgbàdo lọ́wọ́ tó o bá gbé àgbàdo síwájú ẹ̀ tí bá ń jẹ lọ́wọ́ lásìkò tí ń jẹ lọ́wọ́ yẹn mú ẹyin ẹdìyẹ kò ní sọ̀rọ̀ àmọ́ tí o bá jẹ lọ́wọ́ tó o bá mẹ́yìn ẹ̀ jọ para yín bẹ̀ ni àmọ́ ajá irú oúnjẹ wo lọ fẹ́ gbé fájá tó fi wá gbé ọmọ ẹ̀ níwájú ẹ̀ yóò fẹ́ yín bá yóò lú ẹ̀ jẹ́ o sí ayé ẹ̀ bíi ìtajà jẹ́ kẹ́sìn rẹ̀ ó múmú láyà ẹ̀ ìrànlọ́wọ́ ni mo bá wá sọ́dọ̀ yín mi ò bá Islam wá ìrànlọ́wọ́ mo bá wá sọ́dọ̀ yín mi ò bá Jesus Christ wá ìrànlọ́wọ́ mo wá sọ́dọ̀ yín wọn ò bá sìn ìbílẹ̀ wá ẹ̀sìn ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bá rán yín sí mi ẹjẹ́ máa lọ ọlọ́run a máa tó bẹ́ẹ̀ àmọ́ ńgbà tẹ́ wá takú bẹ́ẹ̀ nígbà míì oore a máa wá látọ̀dọ̀ ẹni tó jìnnà sí yàn aburú a sì máa wá látọ̀dọ̀ ẹni tó súnmọ́ yàn. Ikhwatul Islami ọmọ ìyá mi ni tá ń lọ ọmọ ìyá òfò nú ẹ̀sìn ọmọ ìyá tí ń ba yé èèyàn jẹ́ ọmọ ìyá tó gbé òhò síta ọmọ ìyá tí ń ba orúkọ jẹ́ tí ò mọ̀ orúkọ yẹn ò ní tán mọ́ títí ayé kí láǹfààní ọmọ ìyá tá a jọ jẹ́ eré kílẹ̀ yẹn ń bẹ́ yẹ ẹsẹ̀ tán tù ìyá ara wọn ọmọ ìyá tó kí ìyàn mọ́lẹ̀ ó pèrè mùsùlùmí ó ń péjọ kan lòun ó sì ń dúnbù mùsùlùmí ọmọ ìyá ẹ̀ ṣé ẹ fámìlì ẹni tí ẹ dúnbù yẹn yọ àgbà pọmọ ìyá òun tá a bá ń pọmọ ìyá ara wa ni wá nínú ẹ̀sìn ká ṣe rere ni o ọmọ ìyá tí ọba ti lè ṣoore fún yàn kì í sọmọ ìyá ẹlòmíì ọmọ wa ní ọmọ ìyá yín nú ẹ̀sìn ọmọ ìyá wo ni ọmọ ìyá tí ò ṣoore àbẹ́lẹ̀ tó dá oore mọ̀ tẹ́rìjù nàjàtà wà lámú tẹ̀sí ẹlọ́mú chájà wá. Sọ́nà ìyá ìsìlámù nìyẹn. Ó máa péjú pé ní ànábì pé lọ́mọ ẹ̀sìn ní ọ̀dà ìlú mọ̀mìnì fi àwọn àdí inú àtàwọn ìmì ìfọ̀mẹ́tàlì ìjáde wà. Nínú ìjọba ìyá, nínú sàánú ara ẹni, á yọ sí ìgbà ìsìn púpọ̀ yìí. Àdébò àgbàjá kan ní. Níbo ní ànábì nílò yóò mú inú àdúgbò àtàyọ̀ ìbálẹ̀ àkíyè máa yọ ìbò lè nà sí. You can call yourself a believer.
tá a bá ń pè ọmọ ìyá Islam àjọ sàǹfààní fara wa lórí ọmọ ìyá Islam tó bá ti di bá fara nira wa àwa mùsùlùmí ẹwòye ìjà tí ń bẹ láàrin wa ẹwòye fìtínà tá a dálẹ̀ àárín ara wa gan òjì tó ká tó wà sọ pàtó wa náwó síta tẹ́lẹ̀ yóò nàjà. mo tẹ̀sí lókè màsà ìlà iná ṣẹ́bí mẹ́tàlá tẹ́jẹ̀rẹ́ àlàyé àbàṣe iná ṣẹ́bí mẹ́tàlá tẹ́jẹ̀rẹ́ àlàyé àbàṣe. mo máa fi ọlá ọlọ́run mo fi bí ọlọ́run gbogbo àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nìtì ẹ dákun mọ́ bẹ̀ yín ni ẹ jẹ́ ká ṣe sùúrù wọ́n ká fi àṣẹ ara wa àwọn tó ṣe lọ àgbà wọn ọmọ mùsùlùmí ni wọ́n bẹ̀rẹ̀ mi ò dènà ẹ̀ àmọ́ bíbí tá a bá dé tá a bá fẹ́ kó dógún tá a fẹ́ kó dọ̀tẹ̀ Yorùbá ní àforóyarú kì í jẹ́ kó rọ́ tán bọ̀rọ̀ táwọn ọmọ mùsùlùmí náà bá lọ kó tiwọn náà jáde lórí íńtánẹ́ẹ̀tì ogun ọ̀sẹ̀lẹ̀ ibi tá a bá yìí àwọn ìjọba ìjọba ká ló kú lọ sí ẹgbẹ́ tó lọ kọ́ àwọn ìjọba kò ní pé tí wọ́n ti rà pọ̀ láti wíwẹ̀ tó gbé ìwọ́n ní òfin àdàlú bẹ́ẹ̀ bó ló ṣe bẹ̀sẹ̀ mi yẹ́bù nílàlú ẹni tó bẹ̀sẹ̀ yín dé ẹgbẹ́ lọ kọ́ọ̀tù ẹ̀rọ mùsùlùmí táwọn náà yẹra wà lọ kọ́ọ̀tù nígbà sọ kẹ̀kẹ́ ni ṣé kan rẹ ní gbogbo owó tó yẹ ká fi sànú àwọn èèyàn láyé ká lọ́nà sí kọ́ọ̀tù àmọ́ wọ́n tẹ̀yàn ọ̀nà sórí àlàáfíà tó bá lọ́nà sórí ìgbàdùn nígbà tí àbẹ̀wò yẹn bá dé ó nà tàṣí tẹ̀yìn yẹn padà. ẹ máa kó wọn lọ kọ́ọ̀tù àwọn náà wọn sọ kọ́ọ̀tù yìí ẹ̀yin ká fi sánà ẹ má gbọ́ àlá mọ̀ fún ọlọ́run bẹ̀rẹ̀ yìí mo fi ntẹ̀ nígbà wọlé lórí ọ̀run nílà yín mo fi bẹ̀rẹ̀ yín tó bá jẹ́ pé àwọn mùsùlùmí kan sẹ̀yìn lórúkọ gbogbo mùsùlùmí mo tọrọ àforíjì lọ́wọ́ yín gbogbo ẹ̀yin ẹlẹ́sìn kìrìsìtẹ́nìtì lórúkọ gbogbo mùsùlùmí àtọrọ àforíjì lọ́wọ́ ẹ dákun ẹ jẹ́ ká fi pé ọmọ ìyá jọ ni wá wọ́n jọ bí ọmọ ìyá bíbí jọ ni wá kì í sọ ọmọ ìyá ẹ̀sìn wọ́n jọ bí wa níbi àjọ nílé mi àní ìran mi káàkiri ẹ̀mọ́ tó dùn Yorùbá lọ kò sí ẹni tó lè jùkò tẹ́lómi náà ò lè jùjù lọ tí àwọn ọ̀dọ́ mùsùlùmí náà bá fẹ́ jáde nísìnyí kékeré lélẹ́yìn tó ti wí sẹ́yìn sẹ́yìn táwọn náà bá bẹ̀rẹ̀ sí ní tróòpù ńláńlá yóò padà dogun yóò padà dìjà gbogbo mùsùlùmí àgbáyé lórúkọ àwọn ẹlẹ́sìn Christianity traditionalist tó bá jẹ́ pé wọ́n sẹ́yìn mo tọrọ àforíjì lọ́wọ́ yín ẹ dákun ẹ fi yá Ọlọ́run ẹ fi yá ànábì ẹ fi yá Jésù lọ́dọ̀ ẹ̀yin ẹlẹ́sìn Christianity ẹ fi yá Ọ̀rúnmìlà lọ́dọ̀ ẹ̀yin traditionalist ẹ jẹ́ kájọ wo kájọ fine tune àlàáfíà ọ̀nà wo la fẹ́ gbà bá àlàáfíà ọ̀fìn ìjọba tá a bá jọ cooperate a lè handcuff gbogbo ẹni tí ń dà wà láàmú yìí ká lè kí ìwọ lè bá progress bá a ṣe ń bára wá jà yìí ìdùnnú àwọn olóṣèlú ni torí tó bá dé àsìkò tí wọ́n fẹ́ dìbò wọ́n ti mọ̀ pé ẹ̀sìn ó yìí sì láti fi dà wá rú ìyẹn ni yóò jẹ́ ká lọ sí mistake yẹn ẹni tí ò yẹ ká yàn mùsùlùmí ayé ọ̀fọ̀lọ́run tó dá yín bẹ̀yìn mo tọrọ àforíjì lọ́wọ́ yín lórúkọ àwọn ẹlẹ́sìn yòókù Christianity ayé mo fi Jésù yín bẹ̀yìn mo tọrọ àforíjì lọ́wọ́ yín lórúkọ àwọn ẹlẹ́sìn tó kù ẹ̀yin traditionalist mi ò kéré ìjẹ́sìn yín mi ò kéré ẹ̀rí mo máa ń challenge àwọn èèyàn bẹ́ẹ̀ lọ mú fídíò kan jáde just a single video tí mo fi bú ẹlẹ́sìn kan yìí gbogbo traditionalist ayé wọ́n fọ ọmọ mi làtẹ ẹlẹ́gbàgbọ́ mo fi bẹ̀yìn ẹ dákun ẹ jẹ́ ká láàfin àjọba àwọn adájọ́ lórí ẹlẹ́sìn á pèrè àwọn àjọ nínú Muslim nínú Christianity nínú Islam àwa tààrọ̀ lẹ́gbẹ̀ẹ́ tá a lè jọ jókòó sọ̀rọ̀ ẹ jẹ́ àjọ jókòó sọ̀rọ̀ àwọn tí wọ́n bá ní interest láti pè mí ẹ pè mí ẹ jẹ́ fọ́ọ̀mù kọ́mítì kan lórí pé bò làlàáfíà ó ṣèjọba nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni ọba mọ ẹni tí ń bù yín nínú mùsùlùmí àwọ̀ pọ́ìntì ẹ̀ ànábì ti tẹ̀lé jù kan lọ́ọ́ sí gbèsè rí lọ́dọ̀ mùsùlùmí torí wọ́n ṣàbòsí fún mi àwọn ọmọ mùsùlùmí ẹ̀yin ọ̀dẹ̀lẹ́sìn Christianity yẹn mọ̀ àwọn náà ó dá traditionalist yẹn mọ̀ ẹ já kúrò ní dandandan bàbá wa onílé Ifẹ̀ àwọn gámọ̀ ìpè ọmọ tá a bá ní ká sọ ní bíbí ọmọ tó fẹ́ wọ 15 ni wọ́n jẹ́ sáà nẹ́bì ọmọ tó fẹ́ wọ 20 ni wọ́n jẹ́ sí Jésù wọ́n jẹ́ sọ pé àwọn jùlọ àwọn ọ̀rọ̀ kan bẹ láyé tí ò ní di pé èèyàn á kì í
Islam kọ́mọ sọ fún bàbá ẹ̀ pé bàbá kí bàbá máa bá ọmọ ẹ̀ ágì pé ṣé mo jẹ́ bẹ́ẹ̀ ni ṣe é pọ́pọ̀ nínú ni bàbá yẹn ta ni ọmọ pé bàbá àjọmọ náà ọmọ ọkùnrin kan nílẹ̀ Ọ̀yọ́ Alhaji Wasiu Ayinde K1 ńlọ́wọ́ padà sọ́dọ̀rin ó ní àbúrò ẹni tó lóun làgbà ẹni ọ̀rọ̀ ọjọ́ míì ni èyí tó túmọ̀ sí pé kò fàjà ọ̀rọ̀ bọ̀ lórí ẹ̀ àwọn tí wọ́n sọ̀rọ̀ yẹn kì í ṣe pé àwọn náà fẹ́ yẹ̀yẹ́ ànábì ògúlù tẹ́ jù làwọn náà dá padà bí ifá ti àwọn ọba important lọ́dọ̀ yín ẹ̀ka ànábì yín important ẹ̀yin náà gba ẹ̀fí ilẹ̀ bí ṣe rí n tó fa wàhálà nìyẹn àmọ́ ibi tó wá dàrú dé yìí mo fọlọ́ bẹ̀ wá ẹ jẹ́ ká kálá àjọba àti mùsùlùmí àti traditionalist tá a bá bára wa àwọn kan bẹ níbi kan búyàn ni wọ́n ti rí wíwà wọ́n monetize page wọn mi monetize kankan níjọ mo ti ń wá sórí internet wọ́n fi lọ mí mi ò accept yẹ gbogbo tí o máa force ni pé kí n ṣe fídíò márùn-ún láàrin ọ̀sẹ̀ kan sẹ́mi níṣẹ́ ni èlò náà fẹ́ fún mi tọ́lá wòlé fún mi àwọn kan bẹ tó jẹ́ pé owó tí wọ́n ń ná nìyẹn níbi kan bú yín kan bú ẹ̀sìn míì ní viewers wọ́n ti wá ní TikTok wọ́n ti sanwó YouTube wọ́n ti sanwó fún wọn owó burúkú ni wọ́n ń gbà ẹ má jẹ́ wọ́n tà àmọ́ ẹ dákun bẹ́ẹ̀ bá ti rẹ́yìn kan tí ń bú mùsùlùmí gbogbo ẹja dẹnu bò lórí program ẹ̀ tó bá ti pé èpè pọ̀ fún ẹ̀ ló sọ ẹ bá ti rẹ́yìn kan tí ń bú Christianity ẹja àjọ dẹnu bò pé òótọ́ ń bọ̀ ẹ̀yin abayé jẹ́ yìí ẹ̀yin akótilétà ọmọ tí ọmọ ọ̀run òru tẹ́ wáyé yìí bẹ́ẹ̀ bá rẹ́yìn kan tí ń bú traditionalist ẹja àjọ dẹnu bò kò sẹ́ni tí kì í sọ̀rọ̀ ẹ̀sìn ẹlòmíì nínú ilé tí mo bá láàárín àwọn mùsùlùmí mo lè ṣàlàyé pé rísìn tó fi yẹ kẹ́ jẹ́ mùsùlùmí ni kí n sì ṣàlàyé rísìn tí ò fi yẹ kó jẹ́ traditionalist mi gbọ́dọ̀ gbé yẹn lórí íńtánẹ́ẹ̀tì ni mi dẹ̀ gbọ́dọ̀ sọ ìyẹ̀wé tí ń fi yẹ̀yẹ́ wọn tòró lè padà bọ́ sórí íńtánẹ́ẹ̀tì téèyàn kò mọ̀ dàyàwé tẹ́ fi lè bí ìṣòro náà tẹ̀ ní dayẹ́rú bẹ́ẹ̀ ṣe ń dayẹ́rú yìí ẹ̀ ń dayẹ́rú ọlọ́run gbọ́dọ̀ yìí tẹ̀rí jù náà jáde. wọ́n dàbò tẹ̀sí lókè màsálíkà. iná sẹ́fínà tàlà tẹ́jẹ̀rẹ̀ àlàlẹ́ àbàṣe. iná sẹ́fínà tàlà tẹ́jẹ̀rẹ̀ àlàlẹ́ àbàṣe. ọ̀kan nínú wisdom tànàbí lò tá a bá ń pẹ́ tẹ́ bá fẹ́ gbèjà ẹ̀sìn ẹ̀ lo maturity ni majority tó mo ti sọ sẹ́yìn yẹn ó wá kú wisdom àgbẹ̀ arákùnrin kan ní Abdullahi ibn Ubay ọ̀tá nẹ́bí tó ga ni òun ní tí múra alẹ̀ pé wọ́n fòun jẹ ọba nílùú Yẹ́sírì tó padà wá di ìlú Medina ìlú yẹn ò lọ́ba rí ìran Aush àti Khazraj wọ́n ti decide pé òun làwọn ó fi ṣe ọba wọn dédé ìgbà náà lànàbì wọlé jìgbìjìgbì ànábì òkìkí ànábì gbogbo olùmọ́lẹ̀ gbogbo olùlọ́fẹ́ gba ìsìlámù tán ànábì ò sọ pé ẹ fi mí sọ ọba àwọn náà ò dìgírí àtàfi ọ sọba àmọ́ wọn kò sísan ànábì sí tó jọ ọmọ ọba wọn wá chíǹdì orúkọ lóyún kúrò ní Yásírì wọn ní láti òní lọ á máa pẹ̀lú yìí ní Madinatu nábì ìlú ànábì ìlú rẹ lọ ṣẹ̀ṣẹ̀ dé ẹni a fi orúkọ ẹ̀ sórúkọ ọ̀lù ta yóò tún wá jọba lórí ìlú yẹn ní ti ń bí Abdullahi ibn Ubay nínú òun náà wá gba Islam wọ́n fara pa mọ́sára ànábì majority ogun ti Islam tí mùsùlùmí lùzọ ló kọ́ sí tòró lórí ni òun náà níjọ lọ́jọ́ ogun Uhud òun náà fà á tí mùsùlùmí jẹ́ fẹ́ tó 100 kan jẹ́ fi pamọ́ lójú ogun òun ni àwọn ànábì ní ká máa sọ àìsàn òkè òun ló lọ́jọ́ wọn kó bẹ́ẹ̀ lọ́jọ́ express ẹ̀ lórí pé alápàdé ní ìjọba àwọn ìwọ̀n náà kó ṣe ṣìnà òun náà níbẹ̀ nídìí ẹ̀ torúkọ yẹ ọ̀wọ́n lára àyàwó Aisha dọ̀la òun náà níbẹ̀ nídìí ẹ̀ ọwọ́ adé amòlè fàtí Umar wa sọ fún ànábì onírè ànábì ó ti wá dójú ẹ̀ báyìí tábà káyé èèyàn tọkùnrin yìí ti pa láyé ó ti tó ká dájọ́ fún un lọ́jọ́ ogun Wood iye èèyàn tó kú ni ogun náà òun ló ṣe sábàbí ogun gbá ogun àwo ó bẹ̀rẹ̀ sí ní kákẹ́lẹ́ra wọn pẹ̀lú àwọn ẹ̀rí tí ò ṣe bí ìdànù ànábì náà mọ̀ yìí pé ó ti tọ́ ká dájọ́ fún un nítorí ipò náà ta ẹ̀jẹ̀ àwọn èèyàn sílẹ̀
fún ànábì kí lórí sí ànábì bá rẹ̀ ní Mùsẹ̀ ànábì ní ànípa la yata'addatha an-nasu anna Muhammadan yaqtulu ashaba sallallahu alayhi wa sallam. tí mo bá pa ayé ò ní rí aburú díẹ̀ tó ti ṣe sẹ́yìn mọ́ níta ayé ọmọ gbé kiri ni pé ànábì ń pa àwọn sábẹ́ rẹ̀ gbogbo àwọn tí ń tẹ̀lé ní pa ní kọ̀ọ̀kan wọn ní aburú ẹ̀ mọ́ ẹ fi ọlọ́wọ́ mu wà láyọ̀ lọ́sìn mu nítorí náà ẹ já lo wisdom ẹ já lo maturity ẹ wá rí níparí adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fàṣeyọrí conference rọ́bì tàbí àìmọ̀ wàlẹ́ òlàmá gbogbo wa la support bàbá wa president general a support bàbá mi mùdírù markaz àbílọ́wọ́ wọ̀rọ̀ gbogbo wa la jọ gbé lárugẹ gbogbo wa la jọ gbé ayẹyẹ including àwọn àtàjẹ ìtìhad kódà bó jẹ́ pé program tiwa náà ń bọ̀ níparí ọdún yìí a make sure pa jọ gbé yẹn lárugẹ gbogbo tọ́nà fún wa la fi fún program yẹn ní support bó ṣe yẹ kẹ́sìn orí nìyẹn gbogbo mùsùlùmí tó bá jẹ́ àfa tó dún ní wàásì tó ní stage tó orúkọ jẹ́ o lè di mẹ́mbà ìjihad ìlúkìlú tó yọ wà nílẹ̀ Yorùbá state tó yọ wà nílẹ̀ Yorùbá mẹ́sẹ̀gì pẹ̀lú báyìí tó wà ẹni tó jẹ́ adarí ìjihad ní state á send nọ́mbà rẹ̀ ẹjọ́ sọ̀rọ̀ nọ́mbà tí ní pé o kì í so lè o kì í ṣe 419 o orúkọ jẹ́ Islam ẹ̀ dúró déédéé o mú nǹkan mí lẹ́sìn wọn á gbẹ̀ wọnú ìjihad ẹnu kájọ máa kóra wájọ lórí pé bá a ṣe ń sin lọ́hùn ni. mo kí ọ̀gá wa ní tí wọ́n jẹ́ ọ̀gá fún JAMB ìyẹn Professor Olóyèdé happy birthday to you sir ẹ̀mí yóò gùn láyé Professor Olóyèdé Isaac Olóyèdé gbogbo ọjọ́ tẹ́lò láyé ẹ̀ ní kàdá ibi tẹ́ ga délé yìí tẹ́ fi ń ṣe 70 àwọn ọmọ yín ó ga jù yín lọ káwọn tiẹ̀ tó wọ 50 lábàríkà Al-Qur'an ẹ̀ ní sẹ̀sìn kányà ayé bákan náà mo tún sọ pé happy birthday to you to queen of our dynasty Alhaja wa Considerat Awa Ibrahim happy birthday to you ẹ̀mí yóò gùn láyé o ẹ̀ ní wọ́lájì ẹ̀ ní wáyìjì ẹ̀ ní sẹ̀sìn gbogbo tẹ́ fẹ́ lọ́nà ó ṣe fún yín. mo tún kí ọmọ ìyá mi olóyè Sunday Igboho happy birthday to you ẹ̀mí ẹ̀ ogun ọ̀nà àṣeyọrí ó ní dẹ́ni ìgbàgbé ayé ò ní pàtì ọlọ́run wọlé ọjọ́ kan tẹ́mi ò gbàgbé tó ṣe dáadáa fún mi ayé ò ní pàtì nígbà olóyè Sunday Igboho àti gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ ẹni fẹ́ràn lé ẹ bá lè ṣe akéwàgbà gold wọ̀ aláwọn ẹlẹ́ta sì ń ṣe promo lọ́wọ́ lórí acres of land ilẹ̀ wa wọ́n ó dẹ̀ ṣe fọkànbalẹ̀ sí Ìbàdàn Lagos expressway Ìbàdàn Ṣẹ́yìn road Ìbàdàn Abẹ́òkúta road bákan náà la nílé anílẹ̀ ní gbogbo ìgboro àwọn major cities ájì 2025 ẹ tẹ̀lé wa lọ sí ájì àwọn èèyàn ti ń sanwó àmọ́ retí yín umrah December èmi gangan wà níbẹ̀ àjọṣe ní inshallah ẹ máa bọ̀ wá pàdé wa níbẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run ní on the 19 20 21 mo ní wàásù pàtàkì kan ní Côte d'Ivoire máa wà ní ìlú Abidjan ní on the 19 20 21 22 láti wà sí yẹn ní ìlú Abidjan ọ̀nà bíi mẹ́rin ní public lecture yẹn tí àfa alálùkùránì tí organize wà sí yẹn nílùú Abidjan àjọ wà ń bẹ̀ ni tá a bá kúrò ń bẹ̀ mo ní lecture ní London àjọ wà ń bẹ̀ náà ni kọ́nà ó bá wa ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn ọdí kí ni on the 18 19 20 21 ọjọ́ mẹ́rẹ̀ẹ̀rin yẹn tó máa jẹ́ Thursday Friday Saturday Sunday kọ́nà ó ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn fún wa ẹ ní wọ́pọ̀ ẹni wáyé mẹ́jà àkàlẹ̀ text message tàbí kẹ́ lo WhatsApp number ìlú tó wà náà lọ́kọ̀ ẹ̀ wà ìwọ ló láyà láti message kò sí tìjú ń bẹ̀ kódà àti Muslim àti Christian là á attend sí ó kàn jẹ́ pé a kì í gbà kí mùsùlùmí ó fẹ́ Christian ó fẹ́ Christian mùsùlùmí ó fẹ́ mùsùlùmí ni gbogbo bí ẹ bá wà labroad àyè ń bẹ gbogbo bí ẹ bá wà ní Nàìjíríà àyè ń bẹ ẹ mọ ọmọ yín wá sí skul wa àti ilé kéwu wa àwọn ọmọ náà lálùbáríkà jà wá náà lọ 0057 81 81 80 0057 81 81 ọmọ akẹ́wùgbẹ́rù ìtò òní ẹ̀ má ṣe ká nítorí pé rere lóluwà fi san rere. ẹ̀ṣẹ̀ rere nítorí ọ̀la ẹ̀dá ẹ̀wùwà rere nítorí ọ̀la ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù.
sẹ́ni tó mọ̀lá yá. Bàbá wa Dr. Awa Ibrahim ẹni máa padà sí ibú títí ayé. Ọlọ́run tó gbé yín kalẹ̀ lórúkọ fún Islam ẹni dẹni àná ẹni dẹni ẹ̀sìn. Àlàáfíà ò ní wọ́n yín, owó ò ní wọ́n yín, iyì ò ní wọ́n yín. For the past 15 years plus ẹ̀yin ni méjì ẹni tí máa sponsor wá síwájú ní gbogbo Ramadan. Ọlọ́run ní gbàgbára lọ́wọ́ yóò. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wa salamun ala